ọ̀yá o bàbá wa Babátúndé. Mo wà pẹ̀lú yín o. Ẹ bá ń dáhùn, mo ti fún yín lówe. Ebe lówe lẹ fẹ́, mo ti fún yín. Ẹ bá wa parí ẹ. Mi mọ̀. Ọ̀dà ta ni ọba wa sọ dáhùn rẹ̀ nù lé. Ta ni ọba wa ràn wọ́n lọ́wọ́ wọ́n láwọn ọ̀mọ́. Ẹ tún sọ. Kí n tún sọ ni. Bẹ́ẹ̀ ni. Mo ṣe bọ́ mọ̀ kiri fẹ́ dáhùn rẹ̀ lẹ́ẹ̀kan ni. Mo fẹ́ kẹ́ni tó fún mi ní òdòdó ẹ̀yẹ ni. Tọ́ ọ̀dà. Àwọn Yorùbá bọ̀ wọ́n pé ìkun òdì kan lọ́wọ́. Mo sì mọ̀ wéyí o. Hello, my people. You are welcome to my channel, AGBAWABURA. If this is your first time watching, kindly like, share, comment, and subscribe for more amazing Yoruba content. Thank you for your support. Ọyẹ ẹ̀sọ́. Ṣé tiẹ̀ kí n ṣe tèmi? A jẹ́ pé ẹ kì í fẹ́ràn àwọn fọ́nrán tí n bá ti fi léde. Mo ti ṣe fọ́nrán rẹ̀ jáde lónìí. Mo sì ti fi sórí ìkànnì. Ó ti wà lórí ìkànnì fọ́nrán mi lónìí. Àwọn tá a ṣẹ̀ṣẹ̀ ń wọlé bọ̀ láti ibi iṣẹ́ àti lè tàtúpalẹ̀ rẹ̀. Olóòtú ẹ jẹ́ kí n gbìyànjú òwe òun wò náà. Ọyẹ gbìyànjú ẹ bàbá mi. Kí ló so ohun? Bóhùn mi ṣe rí ọdún. Kí ló ṣe ohun? Kò yé mi náà o. Ẹ lọ bí ìsọjí ni àbí sòrú. Kò sí èyí tí mo lọ́nu méjèèjì o. Tọ́ ọyá ẹ bá wa gbìyànjú ẹ. Àwọn àgbàbọ̀ wọn ní ìkun òdì kan lọ́wọ́. Bá a bá ń ṣe nǹkan oṣù kò ní àmọ́tọ́. Mo kàn fún yín ni o torí ẹ gbé jókòó dáadáa mẹ́gbà ẹ kàn gbé jókòó dáadáa ni ẹ máa pán kẹ́ni ìlà lọ ná ẹ máa pààyàn ńlá. Ẹ̀yàn bàbá mi. Àwọn Yorùbá bọ̀ wọ́n pé ìkun òdì kan lọ́wọ́ bóbìnrin bá ń ṣe nǹkan oṣù kò ní ọmọ tọ̀. Àbí só dira wọn lọ́wọ́ ni. Ìkun òdì kan lọ àwọn ìyá wa wà nù ilé àbí ẹ̀yin ìyá wa tẹ́ wà nù ilé ṣé ẹ máa ń dira wọn lọ́wọ́. Rárá. Golden Sun ẹ máa wọlé. Ọ̀gá mi ọmọ wúrà ẹ kálẹ̀ ẹ kú ètò ẹ káàbọ̀. Ẹ wá sókè kẹ́ darapọ̀ mọ́ wa. Ẹ dákun ẹja máa fẹ́ràn ètò yìí. Ẹja máa fẹ́ràn ètò yìí. Ẹ kálẹ̀ gbogbo lè. Ẹ máa wọlé o. Ẹ máa wọlé o. Ọlọ́run ọba mi ní bá wa tó. Ọlọ́run ọba mi ní bá wa tó. Ẹ tó wùnyí tí wọ́n tó bí lọ. Kí lẹ pé? Ọpẹ́ mi mo bá wì. Tọ́ ẹja rí dájú pà ń ṣe ìforúkọ sílẹ̀ wa bá ti ń wọlé. Ẹ sì já máa fẹ́ràn ètò yìí. Mo níbò tí wọ́n á lo ohun yín. Ọ̀yá o. Bàbá wa Túndé ọ̀dọ̀ wọn láti kú. Ọ̀dọ̀ ta tún lọ́kàn tí wọn ò tí ì dọ́dọ̀ wọn báyìí. Ọ̀yá ẹ jẹ́ mú báyìí Tọ́pẹ́ Yẹmí wà ń bẹ̀ òun. Mo wà pẹ̀lú ní bàbá mi. Ọ̀yá abala wo lẹ fẹ́ kán lùlù mú? Ẹyẹ kí n kọ́ sí abala akọ̀lùdì. Akọ̀lùdì. Ọkọ̀ bọ̀gìnì. Ó ti bọ́lẹ̀ nígbà tí ìyàwó olóòtú bọ́lẹ̀. Òun náà lọ rí tẹ̀lé ìyàwó olóòtú. Tẹ́ lọ ṣe ìdákọ́ńkọ́
kí wọ́n máa ń pè ìpàdé ìdákọ́ńkọ́ ni yóò ti fẹ́ rẹ́rìn yóò bá rẹ́ bí abẹ́ àríwísí tó wà. Àkànlò èdè. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àkànlò èdè tó wà ń bí láti ọ̀dà. Bàbá wa ọ̀bẹ bá sọ pé alákọ̀rí kí ni Yorùbá ń gbìyànjú àti mẹ́nubà ń bẹ̀rùn. alákọ̀rí oníranú ni. Oníranú kí ni kí lọ́ra tó nù. tí wọ́n bá lọ alákọ̀rí èèyàn oníranú èèyàn ni. ẹ jẹ́ ká sọ báyìí wípé wọ́n ní kí ihun tó yẹ kókó bọ́ kọ̀ bọ́ ó lóun lè bọ igba abẹ́rẹ́ nínú òkun ṣé ihun tó kàn lọ́rọ̀ rẹ̀ nu irú ẹni bẹ́ẹ̀ là á pè lálákọ̀rí ẹni tó fi ohun tó yẹ kó ṣe sílẹ̀ tó kọ̀ tí ò sí ó fẹ̀tẹ̀ sílẹ̀ ìwọ̀n pàlàpàlàpà irú wọn lálákọ̀rí. Ìyá wa ọmọ Ìkirè mo ti bí wọ́n fẹ́ sọ ẹ fẹ́ sọ mo rí i pé ẹ̀gbọ́n rí báyìí pé àbẹ́ ẹ̀kọ́. Ṣé wọn gbá ni? Ǹgbà mo rí i pé ẹ̀gbọ́n rí gbà wọn kọ́ mẹ́nu lé ní. Ọ̀tọ̀ọ̀tọ̀ mà ní nǹkan tí mi máa ń rò gègé mi tí mo mú dání ni mò ń gbọ́nrín sí o. Ẹ ṣeun bàbá wa wọ́n gbà á ẹ dákun ẹja máa fìfẹ́ hàn sí tòun ẹja fẹ́ràn ètò ẹja fẹ́ràn rẹ̀ ẹ sì já máa fi ránṣẹ́ sáwọn ọ̀rẹ́ wa tó wà ní inú ilé tí wọ́n tẹ̀lé wa tọ̀. Mo ti wà lọ́dọ̀ bàbá wa ọmọ wúrà tí wọ́n wà ń tòsí torí mo rí tí wọ́n yọjú wẹ̀kú léwu wọn ò sí ń tòsí bàbá wa Sodiq Wahab ẹ bá ń tan gbòǹgbò yín. Mo wà pẹ̀lú yín. Ọ̀yá o apá abolẹ fẹ́ lọ lálẹ́ yìí tẹ́ ti fẹ́ mú béèrè yín. Ẹ jẹ́ ń lọ sí apá àlọ́. Àlọ́. Bẹ́ẹ̀ni. Tó jẹ́ mi mo lọ. Ẹ ti bẹ̀rẹ̀ o. Wọ́n fẹ́ wà lẹ́gbẹ̀ẹ́ wọ́n ní káwọn wà lẹ́gbẹ̀ẹ́ yín náà ni. Gbogbo bí mo dẹ̀ ṣe pátó mi ò sí lẹ́gbẹ̀ẹ́ wọn. Ààrẹ rí ebe tún ti tẹ̀lé wọn níbi ìbéèrè báyìí ẹ ti jọ lọ bí àlọ́. Àlọ́ ni irọ́ ni ṣáà lọ́ làwọn náà mú ni. Bẹ́ẹ̀ ni. Àjọ níbo lẹ rí lésì. Ṣé mò ń wálé ni? Kí n wálé? Àjọlọ o. Àjọbọ̀. Àjọbọ̀. Yóò dáa fún yín. Tọ́ àlọ́ o. Àlọ́. Wọ́n ní abímọ lóòjọ́ ó ń sunkún ọmú kí ni o. Ìyún ò wá pakaṣọ díẹ̀ rẹ̀. Ẹ má jẹ́ ọ pakaṣọ o. Abímọ lóòjọ́ ó ń sunkún ọmú. Abímọ lóòjọ́ ṣé yẹn. Kíkẹ́ni kankan fìfẹ́ hàn sétò yìí o ẹ bá ń fìfẹ́ hàn sétò yìí o ẹja fẹ́ràn ètò yìí ẹja fẹ́ràn rẹ̀ dákun tí gbogbo wa bá dọwọ́ bò ètò yìí ò yọ òǹkà rẹ̀ ó gòkè àwọn èèyàn wọlé wá ẹ sì ẹja fọn. Ẹ mọ o. Tàwa ni ọ ràn yín lọ́wọ́ báyìí. Ṣé mo lè gbà yàn kó ràn mí lọ́wọ́? Ọ̀yá ẹ pè yàn kó ràn yín lọ. Ẹ jẹ́ mú ẹni bí ọkàn mi ìyá Ìkirè. Ọ̀dà kò burú èmi náà ti mọ̀ pé mi tẹ́ mọ̀ náà nù. Ọlọ́run ṣe. Ọ̀dà ọ̀yá o. Ẹ wá gbà mí irú ọ̀rọ̀ mo tún rè. Kí ló dé? Àwọn àgbà Yorùbá ń bẹ́ ń bí mú wọn èmi tèmi náà ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ lẹ lọ mú. Ẹni tọ́kàn mi. Bí ẹni pé afọ́jú márọ̀ dání leléyìí o. Ẹni tọ́kàn àti làwọn abọ́dúgbò ni o. Ẹni tọ́kàn wọn mú ni á mú.
ó ti dáa. Adéyínká Gold ẹ máa wọlé gbogbo ẹ̀yin tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ máa wọlé ẹ dákun ẹ máa ṣèforúkọsílẹ̀ yín bẹ́ẹ̀ tí ń wọlé olùkùnmi ọpẹ́ ẹ dákun ẹ máa bá ń ṣàlàyé fún wọn bí wọ́n bá ṣe ń wọlé àwọn tí wọ́n bá dẹ̀ wà lẹ́nu ọ̀nà níbi ẹ máa bá ń sí àgánràndì fún wọn ẹ̀ẹ̀kan máa wọlé. abímọ lóòjọ́ ń sunkún ọmọ. ọ̀yá o ta ni ọba wa ràn wọ́n lọ́wọ́ ọmọ kiri. Abímọ lóòjọ́ ń sunkún ọmú. mo fẹ́ lè ní gbọ́ nínú àlọ́. ẹ ti gbọ́ lálẹ́ náà. èmi kò ní tán yìí o. èmi kò ní tán yìí o mo wà lọ́pọlọ mi ń wò rí o. ta ni ọba wa ràn wọ́n lọ́wọ́ nulẹ̀. pápápá Abímọ lóòjọ́. a lera lọ́wọ́ abẹ́ àríwísí àwa náà kí yín o ojú òpó yín ni ọ̀dà ẹ̀tún lẹ́kùn kan ó ṣeé ṣe kó sí ẹ̀tún kan lẹ́ẹ̀kan sí ẹ fi pé yín sọwọ́ ọ̀yá tí kò sẹ́ni mọ̀ nínú ilé ni. ìrò bẹ́ẹ̀. tọ́ ẹ jẹ́ ń wò bọ́yá ẹni tí ń wọlé bọ̀ yìí mọ̀ ná. òwe yẹn ó lágbára púpọ̀. òwe kọ́ wà lọ́ní o. àlọ́ yẹn ó létí tèmi náà. ó lọ púpọ̀. àlọ́ ni o òwe kọ́ o ọ̀yá o ta ni bá mi sọ̀rọ̀. ẹ ṣeun ọ̀yá o. ẹ ṣé o. àlọ́ ọ̀hún lọ báyìí pé ẹ máa gbọ́ wọ́n ní abímọ lóòjọ́ ń sunkún ọmú ọmọ ẹran ni. mo wò ó kí n sì tẹ́lẹ̀ mi ni òṣùpá mo wò pé kó má di pé bóyá ṣé ẹran ni Ọlọ́run o èyí ò ti lọ ná. abímọ lóòjọ́ ń sunkún ọmọ ẹran. ń sunkún ọmú bẹ́ẹ̀ ni ọmọ ẹran ni ìyá rẹ̀ ó bí ilẹ̀ báyìí bí wọ́n bá ti bí ilẹ̀ lóòjọ́ tí wọ́n bí i náà ni ó ti máa sunkún ọmú tí ó ti máa sáré sí kóun fẹ́ mọ mú. ọlágbára bó ti jẹ́nu bó ti jẹ́nu. bẹ́ẹ̀ ni. ìmọ̀ pé lẹ́nu ti wà náà lọ. àwọn ti wà ń bẹ̀ látayédáyé. ọ̀yá o Ọlámilékan ẹ máa wọlé. ẹ ra sà ẹ kú ètò sà. ìgbà àkọ́kọ́ ti yín rèé àbí. sáyẹn. ìgbà àkọ́kọ́ ni o. ọ̀yá ẹ kọ́kọ́ ṣe ìforúkọsílẹ̀ yín náà bẹ́ẹ̀ sì kọ́kọ́ wọlé òun. orúkọ mi náà lẹ́wọ̀ òun Ọlámilékan Akíntọ́lá náà ni. ọ̀dà láti ìlú wo. Ẹ̀gbá ni o. sọmọ ọmọ Ẹ̀gbá ni yín. bẹ́ẹ̀ ni. ọ̀yá mo fẹ́ mọ̀ bọ́yá ẹ lájì ara ẹ bá ń dẹ́gbà lẹ́sẹ̀ kan. èmi rọmọ gbẹ̀yìn orò èmi rọmọ ṣìkìtì ọmọ orò gbà ọmọ máa mọ ọmọ máa pàjáyàn sójú de èmi rè yẹn àwárí yẹn lóní ṣókí. tọ́ ọ̀dà. ẹ já kí yín káàbọ̀ sáàrin wa àmọ́ ká tó kí yín káàbọ̀ ká tó kí yín káàbọ̀ àmọ́ bóyá ẹ wá ṣàbẹ̀wò sí wa ni àbẹ́ wa darapọ̀ mọ́nú yàrá akẹ́kọ̀ọ́. kò sí ìyí tó lè padà já sí bí yàrá ẹ bá ṣe dùn mọ́ mi tó ló máa jẹ́ kí mo ní òkúnkúndùn. ọ̀dà ìforúkọsílẹ̀ yín wá ni pé ẹ darapọ̀ mọ́nú ìkànnì yìí àwọn kìíní àmì bẹ́ẹ̀ bá ti wọnú àpò àsùnwọ̀n ìdè owó yín ẹ rí àmì ìfẹ́ kan tó wà lókè ń bí AGBAWABURA ẹ kàn fi àmì ìfẹ́ ọ̀hún ẹ fi sọwọ́ síbẹ̀ ọ̀dà kò burú àwọn ọpẹ́. ẹ jẹ́ ìyẹ̀wò bóyá mo ṣì ní.
At me. Ọ̀yá bàbá wa lórí ètò yìí àwọn onírúurú àwọn èdè Yorùbá mọ̀mọ́ pẹ́yìn náà ti ẹ káre ẹ ti ṣèforúkọ sílẹ̀ ẹ jẹ́ á kí yín káàbọ̀ sáàrin wa. Ẹ ṣeun níwọ̀n bá àgbà tẹ́ ti wá wà ní tẹ́yìn náà ti di ọmọ akẹ́kọ̀ọ́ yìí nínú ìkànnì Àgbàwábúra ẹni pé ṣé ń gbọ́ mi bàbá mi má sọ Gẹ̀ẹ́sì. Báyìí mo ń gbọ́ yín mo ń gbọ́ o. Ẹ má fọ Gẹ̀ẹ́sì lètò ibẹ̀ bá ti fọ Gẹ̀ẹ́sì bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá ti fọ Gẹ̀ẹ́sì ẹ sanwó tanran yín kí sì lówó tanran yín ẹ mú kan nínú àwọn ìdẹ owó yín tó wà nínú àpò àsùnwọ̀n yín ilé ẹ̀sán fún olóòtú ṣùgbọ́n bọ́ bá jẹ́ pé olóòtú bá sọ Gẹ̀ẹ́sì ẹnikẹ́ni tó bá ti mú olóòtú nínú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ìlú olóòtú ọ̀sán owó ìtanràn ọ̀hún fún ó ti jẹ́ nù. Àwa ní abala àròpọ̀ àkànlò èdè òǹkà àti òwe pẹ̀lú abala ńlá tó jẹ́ pé onírúurú ìbéèrè lọ́wọ́ àbẹ̀ ìlànà ibi tí bá fẹ́ yà sínú gbogbo ẹ̀ ibẹ̀ ní apá abúlé bẹ́ẹ̀ lọ́bẹ̀ ta ní ẹ bá wa pa gbogbo Sinmi bọ̀ o gbogbo ní sì yà sí báyìí o ó dáa. Òǹkà. Abala òǹkà. Bẹ́ẹ̀ ni. Ẹ dàpọ̀ ẹ bá ń gbé ẹni tó wà lẹ́nu ọ̀nà ẹ bá ń ṣí àgànràn dì fún ẹ jẹ́ ni wọ́n wọlé. Bàbá wa Ọlámilékan. Mo ń gbọ́ yín o. Olóòtú. Ẹ jẹ́ mú un láti fi pẹlẹbẹ fún yín ká ti rọra máa mọ̀lẹ́. Ẹ jẹ́ á mú un láti fi tó kéré. Kí ni 29 ní Yorùbá? Kí ni òǹkà 29 ní Yorùbá? Ọgbọ̀n dín ẹyọ kan. Ṣé wọ́n gbà á? Àwa tá a wà nù ilé ṣé wọ́n gbà á? Ẹ gbà o. Ọgbọ̀n dín ẹyọ kan. Ẹ tún gbé jókòó ẹ jó jókòó dáadáa kò tí ì jókòó. Ok ó dáa ó dáa. Ẹ máa sanwó tán ẹ máa gbọ́. Mo fẹ́ léyìn òǹfà yín létí. Ó dáa ẹ ṣé mo dúpẹ́. Ọ̀yá ẹ tẹ̀wájú. Mọ́kàndínlọ́gbọ̀n. Mọ́kàndínlọ́gbọ̀n. Ọ̀kàndínlọ́gbọ̀n. Ẹ ṣeun. Ẹ gba ẹlẹ́rìndòdò yìí kẹ́ ẹ máa pọn lá. Ẹ gba ẹlẹ́rìndòdò. Ẹ ṣé olóòtú ẹ ṣé olóòtú. Mo dúpẹ́ mo mọ̀ lóore o. Ẹ já tẹ̀wájú ọ̀dọ̀ táwọn ní ìtì ìdí bàbá wa Wúrà ọmọ Wúrà Golden Sons ẹ tún ti lọ ní. Ọ̀yá apá abolẹ fẹ́ kán lù mbẹ. Ẹ fún mi ní ẹ̀dáfún ẹ mọ́ bínú ẹ̀sẹ̀ ìsílẹ̀kùn mi ẹ̀sẹ̀ ń wọlé ni o àwọn orí mi darapọ̀ mọ́ yín. Ẹ fún mi lábala ilé ńlá. Ilé ńlá ilé ńlá ilé ńlá
ẹja múlẹ̀ ńlá ń bí. tọ́ bàbá wa ẹ pa òwe márùn-ún tó dá lórí ọ̀kẹ́rẹ́. orí ọ̀kẹ́rẹ́ kòkó láwo bá wí fọmọ ẹni agbọ́. ó de ní. bí dàkún ò bá já ọwọ́ ò ní bọ̀kẹ́rẹ́. ọwọ́ ò ní bọ̀kẹ́rẹ́ ó di méjì. ọ̀kẹ́rẹ́ tí ó gun bí ọ̀gẹ̀rẹ̀ ìkànnì rẹ̀ ó mú sásásá. ó di mẹ́ta. ikú àkùkọ ní mọ́kẹ́rẹ́ gbé tán lé gàlà. ó di mẹ́rin. ọ̀yá o àwa tá a wà lábẹ́ àríwísí ẹ dákun ẹja máa fẹ́ràn ètò yìí àtàwa tá a wà nínú ilé ẹja fẹ́ràn ètò ẹ̀ sì jáfi sọwọ́ sáwọn ọ̀rẹ́ wa. wọ́n ti sọ fún yín nínú ilé ọ̀yá ẹ̀sọ́ èyí tí wọ́n sọ fún yín ẹ̀ sọ. ọ̀kẹ́rẹ́ ní déyìn wá máa ṣe bí idán ló máa rí wọ́n bá ń jẹ ìyìn wọ́n máa sú wá. ọ̀kẹ́rẹ́ ló sọ fún yín báwọn. àbí ẹ gbà wọ́n sọ fún yín ní pé ẹnjẹ olọ̀kẹ́rẹ́ sọ fún yín báwọn. bẹ́ẹ̀ ọ̀gá ara yìí sọ fún wa náà. tọ́ ẹ máa fún wọn látẹ̀wọ́lẹ̀ kan nítorí pé wọ́n gbìyànjú ẹ̀yin náà máa pa kínní ìlà ó ṣe pàtàkì wọ́n lọ dánú ara béèyàn bá ń la lóòrèkóòrè abẹ́ mọ̀. òwe ọ̀gá mi lọ́wọ́ ọ̀gá mi gẹ́lẹ́ ẹgbẹ́ ti bèrè nínú ẹ̀kẹ́ ìdára tábà ti bọ́ọ̀lẹ̀ ọpẹ́ yẹmí. ọ̀yà ọmọ wúrà àbí ọmọ kiri mo ti wà lọ́dọ̀ yín padà o. ọmọ kiri. Ọ̀yá o ló. apá abúlé fẹ́ sí. ẹ má bínú sí mi o àlọ́ náà mo sì wá. àlọ́. àlọ́ o. àlọ́. àlọ́. abímọ lóòjọ́ ó ń gbìjà aya rẹ̀ kí ni o. ọmọ yìí tí mo mú wálẹ̀ kan ọmọ kẹ́hìndé rẹ̀ ó ń gbìjà aya rẹ̀. ó ń gbìjà aya rẹ̀. abímọ lóòjọ́ ó ń gbìjà aya rẹ̀. àlọ́ lè gbìjà aya rẹ̀. olóòtú mọ̀ bọ̀ abímọ lóòjọ́ ó ń gbìjà aya rẹ̀. sáta wà ní sáta ò lè gbìjà aya rẹ̀. olóòtú mọ̀ lù. tẹ́ ronú sí díẹ̀ sí àbí ọ̀pá kaṣọ. ẹ sì lọ́mọ ìyá kẹ́mẹ́ gan ni. gbọ̀ngànà bímọ lóòjọ́ orin lóòjọ́ ewúrẹ́ abímọ lóòjọ́ ó ń gbèjà aya rẹ̀. sátáwá ni. olóòtú ó gba kaṣọ. ta ni ọba wa ràn wọ́n lọ́wọ́ nínú ilé. bíútì ọmọ ẹdó ẹ máa wọlé gbogbo ẹ̀yin tẹ́ wà ní àtẹ̀ǹṣàbẹ̀wò sí wa gbogbo yín la kí o. ọ̀yá ta ni ọba wa ràn wọ́n lọ́wọ́ nínú ilé. pápápá.
ó pàkàtó kò fẹ́ kí bàbá ẹ̀ mọ́ mú kò fẹ́ kí bàbá ẹ̀ mọ́ mú ni. kí ni ọ̀fẹ́ kí bàbá ẹ̀ mọ́ mú. ọmọ yẹn ni kò fẹ́ kí bàbá ẹ̀ mọ́ mú yẹ. ọ̀dà bàbá wa ẹni kò fẹ́ kí bàbá rẹ̀ mọ́ mú rẹ̀ láàrin bàbá àtọmọ ta ló lọ mú. bàbá ló lọ mú ọmọ yọyàn lónìí. ọmọ ń jí lò. ọmọ ń ya lónìí bàbá ló lọ mú. bàbá ló ní. bẹ́ẹ̀ ni. kò tí ẹ gẹ́gẹ́ tí ìfún yín látẹ̀wọ́ gan nígbà tá a ní àwọn ìyá wa nù àwọn ní a lè sọ ní a lè dáhùn àwọn ní a mọ òótọ́ pé ẹni bá nínú ọmọ àti bàbá ẹgbọ́ ta ní. wọn sì wí bó ti rí náà ti wí. ẹ gbà bẹ́ẹ̀ àbí. bọ́ bá ti wá jẹ́ pé ẹ gbà bó bá ti jẹ́ pé ẹ gbà bẹ́ẹ̀ ẹ má máa fi dùn wá mọ́ àwa bàbá ọmọ ẹ má máa fi dùn wá mọ́ kò jù bẹ́ẹ̀ lọ. ẹ mọ̀ pé ọdún mẹ́ta ó pẹ́ jù ọdún mẹ́ta lé ọmọ mú bó bá pẹ́ jù ó tẹ̀ wá pẹ́ jù nìyẹn ọdún méjì ọdún kan bọ̀ bàbá tọ́mọ bá gbélé bàbá máa tún gbé nǹkan ẹ̀. àgàbẹ̀ yún dápàrá ni ẹja padà sórí ètò tá à ń bá a lọ. ẹ̀dà. ẹni pé tí wọ́n bá ní àlọ́ ètò ni pé abímọ lóòjọ́ ó ń gbìjà ìyá rẹ̀ ẹ̀ẹ̀kan ni àwa mélòó la máa ti ń jẹ́ ẹ̀ẹ̀kan. ẹ̀ka àbí ẹ̀ka. ó ti yí olóòtú ẹ̀ẹ̀kan ní koríko tó. àwọn koríko tí máa ń dàbí ewé tíì báyìí àwọn kì í ṣe ewé tíì èyí wọn máa ń láyàn lọ́wọ́ báyìí tẹ́ bá fọwọ́ kó. lábẹ́ kọ́ o. ọ̀tọ̀ tó ní lábẹ́. ó ní lábẹ́. lábẹ́ ọmọ kiri ẹni sùúrù ẹ̀ẹ̀kan òun ló máa ń ní ìrèké àgbẹ̀ nídìí. ẹ̀ẹ̀kan ló máa ń ní ìrèké àgbẹ̀ nídìí. ẹ̀ẹ̀kan bẹ́ẹ̀ bá tẹ̀ mọ́lẹ̀ ó lè gún yín. ó lè gún yàn ó lẹ́nu ẹ̀gún sómsóm. ó lẹ́nu ẹ̀gún bẹ́ẹ̀ bá tẹ̀ mọ́lẹ̀ ó lè gún yín. lábẹ́ ojú àkùrọ̀ tàbí ojú àbàtà odò láti máa ń sábà rí ni wọ́n fi ní a kì í sòòsà lódò kí làbẹ́ ó máa mọ̀ sí ṣùgbọ́n ẹ̀kún orí pápá la tó rí ẹ̀kún. sóyè wa báyìí ẹja tẹ̀wájú. ó ti yé wa. ọ̀yá o Ọlámilékan mo ti wà lọ́dọ̀ yín. kí lọ́dọ̀ mi. apá abo lẹ fẹ́ lọ. mo wà pẹ̀lú yín. apá abo lẹ fẹ́ lọ. ẹ tún fún mi lóǹkà. òǹkà. bẹ́ẹ̀ ni. bàbá wa kí ni 2000 kí ni òǹkà 2000. ẹgbẹ̀rún méjì. ní owó àbí. bẹ́ẹ̀ ni. òǹkà ni mo ní ẹ̀dá kọ ìní ẹ̀dá kọ owó. òǹkà 2000 ẹgbẹ̀rún méjì. òǹkà ẹ̀. mo ń bọ̀ fẹ́ kíláà kan pọ̀ lọ. ẹ bá sanwó tanran o ẹ sanwó tanran Gẹ̀ẹ́sì tẹ fọ. ẹ tètè sanwó tanran o ọyá pápápá ẹ mọ̀ pé ẹ kárí ọyá ìsọdáhùn rẹ̀ pápápá ẹ dákun ẹjá máa fẹ́ràn ètò yìí ẹjá máa fẹ́ràn ètò yìí o.
ẹja fẹ́ràn ètò yìí. Má fẹ́ kí n yanwó ẹ̀tẹ̀ rẹ̀. Ẹ kàkà kí ní ìlọ́pọ̀ lọ́wọ́ rẹ̀ mu. Ìyókù dà. Ọ̀yá o bàbá wa yóò sí nítòsí ni tí a gbé ta lọ́mọ nù lé. Mo ń gbé yẹ̀wò sọ́tún sí ra wọn ní. Ẹ tí wọ́n á pẹ̀ bẹ́ẹ̀ ṣe pa gbòǹgbòǹ tí mo fi fi á máa sí òkú wa nu. Ariwo pọ̀ ń bí báyìí ni. Aago mélòó wá lẹ fẹ́ dá wa lóhùn báyìí? Àwọn ọ̀rọ̀jọ́ mùsùlùkùn. Ẹgbẹ̀rún méjì. Bẹ́ẹ̀ bá ti mọ̀ ẹ sọ pé ẹ mọ̀ kẹ́lòmíì bá yín sọ̀ dáhùn rẹ̀. Ọgọ́rùn-ún mẹ́wàá. Ẹ dákun ta ni ó ràn wọ́n lọ́wọ́ nù ilé? Ọmọ wúrà. Ta ni ó ràn wọ́n lọ́wọ́ nù ilé? Ó dà olóòtú. Ọkà tẹ dárúkọ ni. Èmi rèé mo ti dé o. Jọ wọ́n béèrè ni a fẹ́ kẹ́ bá wa parí o. Kẹ́ bá wa sọ ètò. Kí ni ìbéèrè ẹ̀dá rẹ̀ má bínú? Òǹkà ẹgbẹ̀rún méjì. Ẹgbàá. Òǹkà 2000. Ẹgbàá. Wá. Aya mi ti padà dé o. Kí ni wọ́n? Ẹ bá ń gbé aya mi wọlé. Ọpẹ́yẹmí. Olóòtú kí ni wọ́n pè? Bàbá wa Golden ọmọ wúrà ẹ bá tún dáhùn rẹ̀ sọ fún wọn. Ẹgbàá. Bó ti jẹ́ nù. Ọyẹ ẹja tẹ̀ wájú. Tátún ni ọ̀dọ̀ ta mo ti kúrò báyìí. Ọyá mo ti wà lọ́dọ̀ yín bàbá wa Sọ̀díìkì. Mo wà pẹ̀lú yín o. Ọmọ wúrà mo ti fún ọ ní ẹlẹ́rìndòdò ìdáhùn nítorí kí bàbá wa Ọlámilékan kan gbà ni mo ti fún ọ. Ọyá abala wo lẹ fẹ́ yà sí? Abala àlọ́ náà ni o. Àlọ́? Àlọ́ o. Àlọ́. Àkùkọ bàbá mi kan láíláí. Bí a kò bá fọwọ́ mú un nídìí, kò ní kọ. Èwo lẹ tún wá gbà ẹ báyìí lálẹ́ ìwọ lọ. Kí ló dé? Hello, my people. Let me be Yoruba. If you never subscribe to my YouTube channel, AGBAWABURA BIEWOSERI, you are wrong. Make you go there now and subscribe. Thank you.